Aláròyé máa wí o. ọmọ ọ̀dọ̀ yìí dé adigunjalè sí ọ̀gá ẹ̀ ní Fàkì Èkìtì wọ́n gbowó ńlá lọ́wọ́ rẹ̀. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì ti ṣe àfihàn ọmọdébìnrin ẹni ọdún 22 kan Precious Adùnọlá lórí ẹ̀sùn pé ó gbìmọ̀pọ̀ pẹ̀lú àwọn adigunjalè kan láti ja ọ̀gá rẹ̀ tó jẹ́ ìyá arúgbó ẹni ọdún 97 87 years lólè ní Fàkì Èkìtì níjọba ìbílẹ̀ Ìdó-Ọ̀sìn nípìnlẹ̀ Èkìtì. Bákan náà làwọn ọlọ́pàá tún ṣe àfihàn àwọn méjì míì tí wọ́n ní wọ́n gbìmọ̀pọ̀ pẹ̀lú ọmọ ọ̀dọ̀ náà láti digun ja ìyá arúgbó náà lólè tí wọ́n sì gba ẹgbẹ̀rún lọ́nà àádọ́jọ náírà dín díẹ̀ 147,000 naira lọ́wọ́ rẹ̀. Lẹ́yìn èyí ni wọ́n tún dúnkookò mọ́ ọ láti pa á. Alukoro ọlọ́pàá nípìnlẹ̀ Èkìtì ọ̀gbẹ́ni Sunday Abutu ṣàlàyé lásìkò tó ń ṣàfihàn àwọn afurasí náà ní olú iléeṣẹ́ wọn tó wà ní Adó Èkìtì pé Shedrack Akpo àti Lucky Akpo lórúkọ àwọn afurasí ọ̀daràn ọ̀hún. Ó ní lọ́jọ́ tí ọwọ́ tẹ̀ wọ́n yìí níṣe ni wọ́n ṣàdédé wọ ilé ìyá arúgbó yìí nílùú Ìfàkì Èkìtì lọ́gànjọ́ òru pẹ̀lú ìbọn àtàwọn ohun ìjà olóró míì láti digun jà á lólè. Ó ṣàlàyé pé lẹ́yìn tí wọ́n gba owó yìí tán ni wọ́n tún fipá mú ìyá ọ̀hún pé kó lọ gba owó tó tó bíi mílíọ̀nù 3 nínú àsùnwọ̀n báǹkì rẹ̀ kó sì kó fún ọmọ ọ̀dọ̀ rẹ̀ yìí láti wá kó fún àwọn ní ibùba àwọn. Abutu fi kún un pé níṣe ni àwọn ọ̀daràn náà bẹ̀rẹ̀ sí í pe ìyá arúgbó yìí lórí ẹ̀rọ tí wọ́n sì ń dúnkookò mọ́ pé àwọn yóò wá jí gbé tí kò bá kó owó yìí fún ọmọ ọ̀dọ̀ rẹ̀ láti kó wá fáwọn. Ó ní kété táwọn agbófinró ti gbọ́ síṣẹ̀lẹ̀ náà ni wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí àti ìtọpinpin. Èyí ló fà á tí ọwọ́ wọn fi tẹ àwọn afurasí ọ̀daràn méjì ọ̀hún. Lẹ́yìn èyí ni wọ́n lọ gbé ọmọ ọ̀dọ̀ náà fúnra rẹ̀. Alukoro yìí fi kún un pé lákòókò táwọn fi ọ̀rọ̀ wá àwọn ọ̀daràn náà lẹ́nu wò ni wọ́n jẹ́wọ́ pé lóòótọ́ làwọn ṣe ẹ̀ṣẹ̀ náà. Bákan náà ni wọ́n tún jẹ́wọ́ pé ọmọ ọ̀dọ̀ yìí ló pe àwọn tó sì bẹ àwọn lọ́wọ́ ẹ̀ láti wá digun ja ọ̀gá rẹ̀ yìí lólè. Alukoro ní àwọn afurasí ọ̀daràn yìí àti ọmọ ọ̀dọ̀ làwọn yóò gbé lọ sílé ẹjọ́ ní kété tí ìwádìí bá ti parí lórí ìṣẹ̀lẹ̀ náà. Nígbà tí akọ̀ròyìn wá ń fọ̀rọ̀ wá ọmọ ọ̀dọ̀ náà lẹ́nu wò ó ní òun kò mọ àwọn ọ̀daràn náà rí. Ọmọbìnrin náà ní iléèwé Ẹ̀fọ́n Alàyè lòun ti jáde iléèwé girama. Ó fi kún un pé ẹ̀gbọ́n ìyá òun ló mú òun wá sọ́dọ̀ ìyá àgbàlagbà náà láti wá ṣe ọmọ ọ̀dọ̀ kí òun lè rówó tẹ̀síwájú nínú ẹ̀kọ́ òun. Taofeek Sodiq ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé Online TV. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.